Loni jẹ́ o tí ọmọ ọba Jade Olaoye tí yóò jáde ní Ipebi tí yóò sì fi ojú ba àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọba tuntun. Ọba Afọlábí Jade Olaoye yóò jáde ní Ipebi lónìí ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2023. Òní gan ló pé ọjọ́ méje tó ti wà ní Ipebi gẹ́gẹ́ bí àṣà ìfi ọba jẹ ní àwọn apá kan ilẹ̀ káàárọ̀ oòjíire bí. Ọ̀pọ̀ èrò ni wọ́n ti wà níkàlẹ̀ láti fojú rí Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tuntun náà. Ọba Afọlábí Jade Olaoye òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta Ṣọ̀ún lẹ́yìn ọjọ́ méje tó ti wà ní Ipebi. Ètò kejì ni ayẹyẹ tó rọ̀ mọ́ fífi ojú ọba hàn fún gbogbo àwọn ará ìlú tí Ṣọ̀ún tuntun náà yóò sì kọ́kọ́ wúre àkọ́kọ́ fún àwọn ènìyàn ní ìlú Ògbómọ̀ṣọ́. Nínú ètò kejì yìí ni ọba Afọlábí Jade Olaoye yóò ti gbàdúrà fún ìlọsíwájú ìlú àti agbègbè tó jọba lé lórí. Ọba Afọlábí Jade Olaoye yóò jáde ní Ipebi lónìí lẹ́yìn ọjọ́ keje. Àwọn akọ̀ròyìn wa wọ́n jábọ̀ wípé Ṣọ̀ún ti tún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà. Ọba Afọlábí Jade Olaoye òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta ni àwọn ará ìlú yóò lọ pàdé ní àbáwọlé ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ yóò sì jọ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ọba tuntun náà tí wọn yóò fi wọ ààfin lọ tí yóò sì fi wúre lọ́tùn wúre lósì fún wọn. Ètò kejì jẹ́ ètò pàtàkì ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nígbà tí ọba tuntun náà yóò gorí ìtẹ́ àwọn baba ńlá baba rẹ̀. Bó bá ṣe ń lọ láàmú mú wá sí ojú ìwòran yín láti ilé-iṣẹ́ Àṣàdáyébá worldwide lórí YouTube. Join channel yìí wa kẹ́ ẹ sì bá wa subscribe. Ẹ kú ìkàlẹ̀.